ó ti dárúkọ ẹni náà ó ní MS Baba. MS Baba. àwọn èèyàn wa yìí àwọn Fúlàní dáadáa máa ń tanra wọn àwọn èèyàn wọ̀ dẹ̀ mọ̀ wọn mọ̀ pé àwọn ipò yìí Fúlàní ló pọ̀ nù wọn wọ́n kàn máa ń fi èdè tán ti gbọ́ àwọn àfi táwọn èèyàn jẹ. because ìbéèrè tí mo kọ́ béèrè ni pé bàbá tó ṣe open letter yìí tó ka open letter yìí báwo ló ṣe jẹ́ ọgán sí Abdulateef Adédìméjì ṣé wọ́n tán ni. ẹ káàbọ̀ sí the Ẹni Oríṣàdá podcast pẹ̀lú òrìṣà Olúṣèyí àti òrìṣà Ọlámi. mo ṣe ẹ̀làbọ̀yè bọ́yíṣẹ́ ogbó atọ́ asúre ìwòrò fún akínyìn káàbọ̀ sí ètò wa ètò Ẹni Oríṣàdá podcast èmi náà ni ọmọ yín òrìṣà Olúṣèyí. orúkọ mi ni òrìṣà Ọlámi. bẹ́ẹ̀ ni o akínyìn káàbọ̀ sí ètò wa lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ lórí ètò wa àwọn nǹkan tó bá ń lọ ní ayélujára ni àwa máa ń jíròrò ní ráńpẹ́ nípa ẹ̀ níbí àwa dẹ̀ máa ń sọ bó ṣe rí lọ́rọ̀ tiwa ni point of view wa làwa máa ń sọ nípa ọ̀rọ̀. ẹ̀ tó máa ń gbé àṣà àti ṣe ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ìṣẹ̀ṣe ṣe understand bẹ́ẹ̀ ni so ní báyìí we say our mind bí ọ̀rọ̀ bá ṣe rí point of view táwa nípa làwa máa sọ so àbí ní ètò wa lónìí nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ ó jẹ́ nǹkan tó ṣíyàn níyì gan ẹ̀kọ́ ńlá ni. Enlightenment àbí báwo ni àwọn olóògbé ẹ̀ ó wà educative ṣùgbọ́n nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa yẹn a máa ní láti kọ́kọ́ wo fọ́nrán ẹ̀ nà. kó má dàbí ká má kàn fẹnu sọ. bẹ́ẹ̀ pé ètò máa kọ́ ṣọ́ọ̀kì àwọn èèyàn bá kàn pé ṣé. ó ti yé yín àwọn máa wù wá kájọ wo fọ́nrán yẹn tá a bá ti wájọ wo fọ́nrán yẹn àwa ṣàwájú nípa ẹ̀ àwa sọ point of view wa nípa ẹ̀ so ẹ jẹ́ ká lọ wo fọ́nrán yẹn. It is the right of the bride's family to fund the wedding ceremony, not the groom's family. Yeah, you heard me correctly. Just yesterday, I saw a video of a newly wedded Yoruba couple on TikTok, and the wife said she contributed 50% to the wedding ceremony, and people in the comments were abusing her, women especially, calling her a slave, a fool, the husband is irresponsible because the wife was not meant to spend a dime on the wedding. And I am here wondering, a lot of you don't know anything about your culture or your identity, because it is not the right of the groom's family to fund the wedding ceremony. It is the right of the bride's family. And you heard me correctly. And that is why people travel from one state to another to go and have that wedding ceremony in the compound of the bride's family. And maybe in some cases, the decided location or venue by the bride's family. It is not the right of the groom's family to fund the wedding. The only thing the groom's family are meant to do is carry the ẹrù ìyàwó, owórí, their own personal alaga, and maybe in some cases buy the aṣọ ìyàwó and aṣọ ọkọ that they would wear on that day, and they would go to the bride's family's location to go and wine and dine. Anything they do outside from that is just support. It is not their right to fund the wedding ceremony. The wedding ceremony is all about the bride. It is meant to be a honorable ceremonial send forth for their daughter to a matrimonial home. So it has nothing to do with the groom's family. But things are not the way they used to be, and that is why the groom's family are the ones spending so much these days on some hall, and long money. The bride's family are the host. That is why you go to them to go and ask for a hand in marriage. They are the host. They are meant to fund the wedding ceremony, not the groom's family. But things are not the way they used to be, and that is why groom's family are the one doing the most these days. And if you still don't believe this, go and ask any other person you know or anyone in your family who is knowledgeable about the culture, and you will see the bride's family are the host, and they are meant to spend on the wedding ceremony, not the groom. And I hope you've learned something new. Baje. Nice one. So, fọ́nrán yẹn náà ni àfihàn yín sìn gbogbo àdìlá gbọ́ nǹkan tó sọ ọ́n bẹ̀ tó èdè wa náà ló sọ nínú fọ́nrán náà bẹ́ẹ̀ni so bàbá mi nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí lẹ fẹ́ sọ nípa ẹ̀. àkọ́kọ́ náà ní ilé ayé tá à ń gbé báyìí àti gbé ìgbésẹ̀ àwọn òyìnbó western world làwà báyìí tó dẹ̀ ń pa àṣà wa torí ara àwọn àṣà wa tó ti change délé torí tí wọ́n ṣe pé ara wọn enlightenment táwọn ọ̀gbẹ́ni ṣe táwa náà rí
tó dẹ̀ pé àwọn náà mọ̀ pé bó ṣe yẹ kó rí nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lómi ò mọ̀ ẹlòmíì tó bá kọ́ ń gbọ́ ní báyìí a máa wò pé ṣé lóòótọ́ ni bọ́ tá a bá rí sí ẹ̀ dáadáa pẹ̀lú nǹkan tọ́gbẹ́ni sọ yìí pé most time ẹni ìgbéyàwó tó máa fẹ́ ṣe location àwọn ìyàwó ló máa ti ń ṣe yàtọ̀ mi pé wọ́n ló fẹ́ lọ mú ìyàwó níbẹ̀ so automatically àwọn ìyàwó náà lọ́yẹ kán ṣe jù títa àwọn ọkọ ní pé a fẹ́ lọ mú ìyàwó ká pípẹ́ ara wa o ojú má ti wá o everything pa ó lọ bó yẹ kó lọ bọ̀ ilé ayé tá a wá ń sìn àti wà ní western world ó ti di pé ọkùnrin ló gbọ́dọ̀ gbé gbogbo bùkátà bọ̀ ọlọ́run ṣe àti ń jí every time náà làdé máa láì tara wa lórí àwọn kan báyìí. fọ́nrán tí fọ́nrán ta wò yìí ó kọ́ni ní mọ̀ púpọ̀ èmi ò tiẹ̀ mọ̀ owó ọdún sọ mi ò mọ̀ Yorùbá dẹ̀ ní ṣe understand gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ náà the influence of western ideologies òun ló fa gbogbo pé bí àṣà yẹn bó ṣe yí àṣà yẹn bẹ́ẹ̀ ni wọ́n ti yí wọ́n ti torí kodò and bí tó yí it is unfair so even the groom's family. bẹ́ẹ̀ni. ṣe understand. tọ́lá àwọn ọmọ aṣáájú kàtàkì. náà tó bá fẹ́ ṣègbéyàwó gẹ́gẹ́ bí arákùnrin ṣe ṣàlàyé nínú fọ́nrán ẹ̀ tó bá fẹ́ ṣègbéyàwó ilé ìyàwó ló ti máa ń ṣàyẹyẹ ìgbéyàwó àgbẹ̀. bẹ́ẹ̀ni. àti tún ṣe àwọn ìyàwó ẹbí ìyàwó ló fẹ́ gba ẹbí ọkọ lálejò. bẹ́ẹ̀ni. nítorí náà ṣèbí ẹ tá fẹ́ lọ bá ilé ẹ kó dáná fún wa pé ọwọ́ ẹ̀kọ́ máa pé jíjẹ mímu gbogbo ẹ̀. nǹkan tó yẹ ká kọ́ máa kó lọ gẹ́gẹ́ bí ẹbí ọkọ ni pé àwọn ẹrù ìyàwó kíní kan bride price kan just like the man explained in the foreign so that's just to tell you how foreign ideology can influence one's culture tí o máa ṣe pé ìtàn ṣì wà ńlẹ̀ ni àrọ́bá ṣì wà ńlẹ̀ ni àrọ́bá dẹ̀ ni bàbá àtàn èèyàn lè máa mọ̀ nípa kíni ṣùgbọ́n inú mi dùn pé ó tún fi kún ìmọ̀ mi nípa àṣà àti ṣe ilẹ̀ kóòtù òjìrì so báyìí ẹ̀yin wa ẹ̀yin ìdílé ìyàwó ẹ̀yin lè máa cater fún wedding. kẹ́sì tí máa dáwó ọmọ tẹ́ bá ti ní tẹ́tí kó ti ń yọ ọrùn. awakening là ń ṣe lọ́wọ́ báyìí. bẹ́ẹ̀ ni o. nínú awakening kẹ́rẹ́ we are learning more about our culture our tradition. a lè fẹ́ padà sí àpọ̀lẹ́ ẹnìkan lásán a fẹ́ padà sí ni. so èmi sì máa rí ẹjọ́ máa fẹ́ báyìí sí family ẹ̀rọ wa. èmi ti máa ń sọ tipẹ́ pé ìṣọwọ́ tá à ń lọ báyìí o obìnrin náà máa fẹ́ wa tí mo ti mọ̀ pé reality gan mo sọ. ó ṣe ń lọ sí wàásù 50-50. lọ máa ṣe pọ̀ lọ́wọ́ báyìí gan-an láì pé family ìyàwó máa gbé bí 80. 70 ok àbí ká fún wọn 70. ká fún wọn 70 àbí kí family ọkọ mi 30. kò sí wàhálà ní bí òde kò jẹ́ bó ṣe jẹ́ nípa ẹgbẹ́ àṣà àti ṣe Yorùbá ó dùn gan. ó dùn gan. kò sí nǹkan tá a lè fi wé. ó dùn gan. àkàndá wa láàmú ni ẹ̀sìn àjòjì culture àjòjì tá à ń ṣe káàkiri nothing like Yorùbá culture Yorùbá come first. bẹ́ẹ̀ni. in everything. bẹ́ẹ̀ni. Yorùbá come first. bẹ́ẹ̀ni so kò jẹ́ bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ fọ́nrán tajọ wò tán yẹn bẹ́ẹ̀ni. ní ìkejì nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tó ó pani lẹ́rìn ni ṣùgbọ́n ó tún múnú bíyàn gan. ẹ jẹ́ ká gbọ́. ṣé ká ẹ fẹ́ gbọ́ kíní yẹn. ẹ jẹ́ ká gbọ́. ok ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó ta fẹ́ sọ ní ẹlẹ́kejì yìí òun náà ni ọ̀rọ̀ ṣàìdí la kò rí fọ́nrán kan ṣá kò ní fọ́nrán yẹn. ṣé kò sí nǹkan tí mo rò. ìfọ̀tẹ́ ẹ̀rọ náà ni ìfọ̀tẹ́ mọ̀ náà ni ṣé wọ́n ta fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ náà so ìfọ̀tẹ́ ta fẹ́ sọ òun náà ni ọ̀rọ̀ bàbá kan àmọ́ bó ṣe jẹ́ ṣá ó ṣàṣẹ ti kámẹ́rà ló bá ní òun pẹ́pẹ́ sí o òun fẹ́ kọ lẹ́tà sí àwọn authorities kankan ṣá pé nítorí pé àgbà òṣèré lọ́kùnrin olórí eré ìtàgé tá a mọ̀ sí Adédìméjì Lateef tí ìyàwó ẹ̀ ṣẹ̀ bímọ láìpẹ́ yìí tó bí bẹ̀tà àti láǹtí mẹ́ta. ìyàwó ẹ̀ náà bu òun náà àgbà òṣèré ní ìyàwó ẹ̀ náà Adébímpé Mobímpé ìyàwó ẹ̀ bímọ ni Ọlọ́run dẹ̀ bùkún wọn pẹ̀lú ìbẹ́ta àbí. bẹ́ẹ̀ni. ẹni tó ń bú Allah àti Muhammed. Allah ò lè jà fúnra wọn. tó ń gbé Kùránì ṣe pé ṣé Allah ò lè pọ́nì ṣe fúnra. and ibi táwọn ipi tábòsí wọn ti pọ̀ ní pé àwọn tí wọ́n fi orúkọ Allah yìí tó fi ń pààyàn káàkiri tó fi terrorize káàkiri kọ lẹ́tà sáwọn DSS pé irọ́ o àti wọn fight against àwọn people every day.
ẹni tó wá ń fight against pé àfẹ́ ká má sọ orúkọ ọmọ alẹ́rú lè àwọn kọ lẹ́tà sí àbòsí nìyẹn ẹ̀yìn èèyàn wa àbòsí nìyẹn. ọ̀rọ̀ tó ṣe kókó ọ̀rọ̀ tó lẹ̀ mí lọ bọ́ọ̀n terrorist ṣe ń terrorize ilẹ̀ kò tó jírí ẹ̀yin àfáà yìí ẹ̀ gbé open letter síta kẹ́ka pé gbogbo àwọn terrorist tán attack àwọn ìlú lórúkọ Allah àwa Mùsùlùmí Association of Nigeria fọwọ́ sí o we are against it o they are not representative of Islam o we don't know them o please government do something about them o. wọn ò rí yẹn ṣe. rí yẹn gbogbo yẹn kàn yín gbogbo bí ìlú ṣe lé tíjọba ò ṣe dáadáa tó ń fìyà jẹ wá tí kan wọn ò rí lẹ́tà kọ kàn yín MS Baba tó kàn ṣe fídíò fún ọmọ ẹgbà títí ẹ bí títí ẹ ọmọ ẹgbẹ́ ẹ̀nà ọmọ ìlú kan náà ni wọ́n o Yorùbá jọ ni wọ́n ọmọ ìlú kan náà ni wọ́n o Yorùbá òun jọ ni wọ́n so ó fọ́nì gan but then inú mi dùn pẹ̀lú responses tí àwọn èèyàn kan respond because lẹ́yìn tí bàbá yẹn ṣe tó ṣe fọ́nrán yẹn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló dá wọn lóhùn padà pé kò mọ̀ nǹkan tó ń ṣe òun gan fúnra ẹ̀bà náà á ti máa regret pé òun ṣe irú bẹ́ẹ̀ àwọn tí wọ́n máa regret wọ́n ń ta ẹ̀gbọ́n pé wà ló ṣe máa ṣe irú fún àwọn ẹbí ẹ̀gbọ́n àti máa wọ pé kílẹ̀ yìí wọ́n jáde fún kí ni kò bójú wa jẹ́ so inú mi kọ́ ni wípé awakening yẹn ti spread you know the spiritual awakening is spreading people are getting to understand and àwọn àfáà tó wà affected wọ́n ti mọ̀ àwọn ẹlẹ́sìn wọ́n ti ń pariwo bá ti ń pariwo ìdùnnú ló jẹ́ fáwa Olódùmarè ní bá wa kò ní bá wa pa MS Baba lọ́wọ́ báyìí gbogbo àwọn tó ń gbèrò burúkú àwọn ní bá máa bá àwọn ní bí máa padà sí so kò jẹ́ bó ṣe jẹ́ ní ètò wa títí ọ̀sẹ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bá ṣe máa ń sọ ni pé inú ètò wa a ṣe nílò ìrànlọ́wọ́ ẹ̀yin viewers wa tẹ́ ń wò wá tẹ́ ń gbádùn wa I need equipment. I need one or two things láti jẹ́ kí program kí tó yẹ lè dùn kó lè dùn dáadáa ṣe yé so I need ìrànlọ́wọ́ yín ẹni ìrànlọ́wọ́ tí a bá lè ṣe fún wa in terms of getting us equipment for our shoot you can support us with it yes so then tẹ́ bá nìkan tẹ́ fẹ́ ká sọ̀rọ̀ nípa ẹ̀ fún ẹ̀kan tàbí méjì ẹ lè fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí orí Gmail tó hàn lórí fọ́nrán whatever tẹ́ bá sọ fún wa ká discuss nípa ẹ̀ a máa discuss ẹ̀ nínú ètò yìí pẹ̀lú point of view títí wa so kò jẹ́ bó ṣe jẹ́ lórí ètò yìí ní èyí so èmi náà ni ọmọ yín Òrìṣà Olúṣèyí orúkọ mi Òrìṣà Ọlámi bẹ́ẹ̀ ni a tún máa pàdé ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àṣẹ Èdùmàrè kò ní bàjẹ́ tí.